dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wá. Gbáǹkọ́gbì inú àwọn ìwé ìròyìn pẹ̀lú Tóyìn Tòmátò ló ń dé sétí ìgbọ́yín. Mide Martins ṣèrántí ìyá ẹ̀ ló bá ní àìníyàá fìyà jẹ òun púpọ̀. Ọjọ́ Tuesday tó kọjá ní gbajúmọ̀ òṣèré tíátà ilé wa Mide Martins ṣèrántí ìyá rẹ̀ Olúwafúnmiláyọ̀ Martins tó kú lọ́dún 23 sẹ́yìn. Nítorí bí wọ́n ṣe náwó níbi ayẹyẹ ìgbéyàwó ọmọ ẹ̀, EFCC ránṣẹ́ pé Ìyábọ̀ Òjó. Àjọ tó ń gbógun ti ìṣe owó ìlú ní mọ̀kùmọ̀kù, ìyẹn àjọ EFCC ti ránṣẹ́ pé gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ilé wa Ìyábọ̀ Òjó kò sí ohun tó fọ èyí ju bí àwọn èèyàn ṣe náwó níbi ayẹyẹ ìgbéyàwó ọmọ ẹ̀ Priscilla Òjó lọ. A gbọ́ pé lójú ẹsẹ̀ lòṣèré tíátà náà ti fi lọ jẹ́ ìpè àjọ náà tí wọ́n sì fọ̀rọ̀ wá lẹ́nu wò. Regina Shukwu tú àṣírí ńlá nítorí àwọn ọmọ ni mi ò ṣe fẹ́ ọkọ mi o. Nítorí oyún tó ní, àwọn èèyàn ní pé kí Yínká Aláṣeyọrí kó máa fún ara rẹ̀ nísinmi. Kàmọ́ ní Fúnkẹ́ Akíndélé ló fún mi lówó tí mo fi sọ ọmọ mi lórúkọ. Ó mà ṣe o, àgbà ọ̀jẹ̀ olórin Adé West kò ti jáde láyé. Rónkẹ́ Òṣòdì ti jẹ́wọ́ o. Ó ní kì í ṣe nítorí ẹrù àyà mi ni wọ́n fi ń pè mí ní Òṣòdì Òkè. Ó ṣẹlẹ̀, Saheed Òṣùpá ti jẹ́wọ́. Ó ní lóòótọ́ ni mo kọ́ Ifá, ìdí tí mo sì ṣe kọ́ ọ rèé. Saheed Òṣùpá tọ́pọ̀ nígbàgbọ́ pé ó fẹ́ràn láti máa kọrin Ifá àti orin awo ti padà sọ̀rọ̀ síta lórí ètò kan lórí ẹ̀rọ ayélujára. Ìdí tó ṣe fẹ́ràn orin Ifá. Òṣùpá sọ pé òun kọ́ Ifá láti lè ní ìmọ̀, kì í ṣe láti di babaláwo rárá. Nítorí Ànábì Muhammad gan sọ pé ó dára kí èèyàn wá ìmọ̀ kún ìmọ̀. Nítorí pé ìmọ̀ dára ju owó lọ. Lásìkò tí owó bá tán lọ́wọ́ ẹni, ìmọ̀ ni yóò kù tí èèyàn lè máa fi rí owó gbà. Òṣùpá sọ pé òun ní ayọ̀ ọkàn nítorí gbogbo ibi tí òun bá wà lòun máa ń ṣe dáadáa. Kíkọ́ Ifá kò túmọ̀ sí pé èèyàn ń ṣe babaláwo. Ìmọ̀ tí òun wá ló jẹ́ kí òun lọ kọ́ Ifá. Ó ti sọ pé ọgbọ́n àti ìmọ̀ tó wà nínú Ifá ó wúlò fún òun nídìí iṣẹ́ orin fújì tóun kọ. Kọ̀líntí Àyìnlá ti sọ̀rọ̀ o. Ó ní pé ìyàwó òun ni Sàláwà Àbẹ̀ní. Ó ní ọkọ tó ń fẹ́ lásìkò yìí kàn lọ yá a lò ní. Alhaji Kọ́láwọlé Àyìnlá tí ó gbáyé mọ̀ sí Kọ̀líntí Àyìnlá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tó sọ lórí ẹ̀rọ ayélujára lásìkò tí ìfọ̀rọ̀wérọ̀ wáyé láàrin òun àti oníròyìn ayélujára kan pé ìyàwó òun ṣì ni Alhaja Sàláwà Ìbíwùnmí Àbẹ̀ní. Kí àwọn olólùfẹ́ òun ṣì ní lọ́kàn pé obìnrin òun ṣeré lọ lásán ni. Láti ilẹ̀ Amẹ́ríkà tí Saheed Òṣùpá wà ló bá pe Alhaji Wasiu Alabi Pasuma lọ́jọ́ ayẹyẹ Three Leather ní Ìbàdàn. Lásìkò sí ayẹyẹ ọjọ́ ìbí Three Leather, ìyẹn ọ̀kan nínú àwọn ọmọ Pasuma nídìí iṣẹ́ fújì ń ṣe ayẹyẹ nílùú Ìbàdàn ní ọ̀sẹ̀ yìí ni Alhaji Saheed Akóredé Òṣùpá tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí pè sórí fídíò kọ̀ tí inú Saheed Òṣùpá dùn tí inú Pasuma náà dùn. Kódà gbogbo àwọn olólùfẹ́ Saheed Òṣùpá tó wà níbi ayẹyẹ Three Leather ní Ìbàdàn náà ni wọ́n káwọ́ sókè nínú wọn dùn wípé ọba orin Òṣùpá pè ní èyí túmọ̀ sí pé èéfì àìṣẹ̀tàn ó ti wà láàrin Saheed Òṣùpá àti Wasiu Alabi Pasuma. Olúgbénṣé ti Agúnrodó ti wàjà. Ọba Joseph ìyẹn ọba Olúgbénṣé ti Agúnrodó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti wàjà. Ayẹyẹ ètò bí wọn yóò ṣe sìnkú kábíyèsí ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́. Àwọn ìròyìn yìí àti ọ̀pọ̀ ìròyìn mìíràn lẹ́ ó bá pàdé nínú ìwé ìròyìn Gbélégbọ́ tó jẹ́ ọ̀kan nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ Yorùbá.